Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ́ lọ́wọ́ ọba gbólọ́ àpọ́nlé gbólọ́ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ làbọrú ẹ làbọyè mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Hallelujah o mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ káàkiri gbogbo àgbáláyé tẹ́ ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà. Nílà oòrùn, níwọ̀ oòrùn, ní gúúsù, ní àárẹ̀wá, ní káàkiri gbogbo àgbáláyé tẹ́ ti ń wò mí mo kí yín gan o. A kú àsìkò yìí, Elédùmarè ò ní jẹ́ kásìkò lè mọ́ gbogbo wa. Á dẹrùn fún wa, á rọrùn fún wa. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ wo ni mo bá yín mú wá ní òní? Mo bá yín mú iṣẹ́ kan tí à ń pè ní àṣírí tí a fi ń pe ìyàwó wa tó sá lọ, tó kókò lọ́dọ̀ wa, tó bí ajá kan ṣẹlẹ̀ ó kó lọ, tá a fi ń pe padà bọ̀ wálé, tàbí ọkọ wa tó lò fẹ́ amọ́ tó lọ kó ti obìnrin mi lọ́dọ̀ tá a fẹ́ kó wálé, àṣírí àti bíyà ọmọ wa tó lọ àbí nǹkan kan tá a ṣàfẹ́ kí ó padà wá sí ilé. Àṣírí náà mo wá kọ yín lónìí. Mojúbà kọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, mojúbà olójú kí n tó kọjá, mojúbà lọ́wọ́ ṣẹ̀bí kí n tó kọ́ wa gbò. Mojúbà yín tẹ́ kọ́ wí kí n tó wí, mojúbà yín tẹ́ kọ́ sọ kí n tó sọ, mojúbà yín tẹ́ kọ́ jáwé kí n tó jáwé, mojúbà yín tẹ́ kọ́ wa gbò tí kí n tó wa egbò. Mojúbà bàbá mi Ráímì Oṣùọlálé, mo sì júbà ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà. Iṣẹ́ tí mo fẹ́ fún yín kalẹ̀ lónìí, iṣẹ́ yìí mọ̀ dájú gan o. Ọlọ́run fi àlùbáríkà sí iṣẹ́ náà. Iṣẹ́ tó ń jẹ́ dòní tó ń jẹ́ dọ̀la ni. Ọlọ́run ọba Elédùmarè á jẹ́ kó jẹ́ fún yín bẹ́ẹ̀ bá ṣe ń ṣe é. Lágbára Ọlọ́run ọba á máa jẹ́ fún yín náà. Yálà ẹni obìnrin ẹníyàwó ẹ ti jọ wà tẹ́lẹ̀, ó kúkú ńlé fún yín, ó lò ṣe mọ́, ó lò fẹ́ mọ́. Tàbí ọkọ yín ó kúkú ńlé, ó lọ kó lọ sọ́dọ̀ ọkùnrin mi, iṣẹ́ yìí ni ẹ ó lò tí ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó wà lára yín tó jẹ́ pé yóò máa bọ̀ wá bá yín padà. Ọṣẹ ni tó dájú. Ká má fa ọ̀rọ̀ gùn. Báwo ni iṣẹ́ náà, báwo ni ó ṣe lọ? Ẹ bá mi wá nǹkan tí mo fẹ́ dákọ̀ wọ̀nyí, ẹ jọ̀wọ́ ewé òòjọ́ ni ẹ bá ń lọ já. Ẹ má wulẹ̀ bẹ́ẹ̀, ó ṣe ká bí mi lè rẹ̀ pé àwọn sáré lo gbígbẹ rárá o. Òòjọ́ ni a gbọ́dọ̀ lò kó lè ṣe iṣẹ́ bí mo ṣe wí fún yín. Òòjọ́ ni o. Ẹ lọ bá mi wá ewé ojú oró. Ewé ojú oró yìí, àwòrán ẹlẹ́wọ̀n lójúmọ́ máwòrán yìí a máa wà níbi òkè odò báyìí. Ẹ bá mi wá ewé òsíbàtà, òun náà máa wà níbi òkè omi báyìí. Ẹ lọ bá mi wá ra lékelèké funfun kan, ẹyẹ lékelèké kan, funfun báláú ẹ bá mi rà á. Lékelèké ń tiẹ̀ ó lè má jẹ́ tòjọ́, ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ gbígbẹ ẹ̀dàkọ́ ni kó jẹ́ ìtàpá lóòjọ́ ń tiẹ̀. Papọ̀ mọ́ odidi atari kan, ẹ jẹ́ ká jó papọ̀ dáadáa. Tá a bá pò ẹ jẹ́ ká pò mọ́ ọṣẹ tá a lè fi wẹ̀ fún 21 days. Ọṣẹ tá a fi lè wẹ̀ fún 21 days. Ẹ̀yin ènìyàn mi, ifá ńlá, ifá tó dáa gangan tó pe obìnrin wá tó pe ọkùnrin wá dáadáa ní iṣẹ́ yìí. Tẹ́ bá fẹ́ wẹ̀ iṣẹ́ yìí, ẹ ó máa wẹ̀ ní àràárọ̀. Ẹ ó máa wẹ̀ ní àràárọ̀ pẹ̀lú gbólóhùn báyìí wípé fúnra ojú oró ló fi ara rẹ̀ hàn omi, kí lágbọ́jọ́ ọmọ alágbá kó wá bẹ̀rẹ̀ sí ní fi ara rẹ̀ hàn mí lónìí. Ó dájú pé fúnra òsíbàtà báyìí ló fi ara rẹ̀ hàn odò, kí lágbájá wá fi ara rẹ̀ hàn mí, èmi lágbọ́jọ́ ọmọ alágbájá o. Ó dájú pé fúnra lékelèké ló fi ara rẹ̀ hàn Elédùmarè, kí lágbọ́jọ́ ọmọ alágbájá kó wá fi ara rẹ̀ hàn mí. Ẹ jẹ́ ká máa wẹ̀ ní àràárọ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Kí a tó wẹ̀ ọṣẹ yìí pé 21 days, ẹni náà á kó wa padà. Obìnrin náà àbọ́kùnrin náà á kó wa padà wá báyìí. Á kó wa ẹgbẹ́ ara rẹ̀ tó fi kẹ́rù ẹ̀ lọ náà ló fi wá kó wa sọ́dọ̀ yẹn padà. Iṣẹ́ náà jù báyìí lọ, ṣùgbọ́n ifá tọ́lọ́run ọba Elédùmarè fi àlùbáríkà sí ni. Kò sí kó ẹ̀dá ní ká fi gbogbo jáwé kò jù kékeré bá náà lọ, ṣùgbọ́n àlùbáríkà wà níbẹ̀. Ìbámu yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ like, ẹ share, ẹ comment, ẹ subscribe sórí YouTube channel yìí. Tá bá tún fi iṣẹ́ mi kalẹ̀ yóò ti lè máa jẹ́ àǹfààní fún yín. Ó dìgbà.